ẹ wá gbọ́ irọ́ burúkú àwọn àgbákò rọ́ igi lárí ti rọ́ irọ́ tí ò ní bá Rasaki wáyé jọ́ mi àwọn irọ́ tí wọ́n fi ń ṣe ìpè fún irọ́ Rasaki ọmọ Yorùbá amòṣùà ló pè wá ni ó dẹ̀ wò títí sí pé gbogbo Yorùbá a máa jóya fọ́fun gbé mu a máa jóya amòṣùà ìdán àpùn ó ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ Nàìjíríà wá sú mi ó gọ́ mi báyìí bẹ́ẹ̀ tí ẹ bá ti rìn Nàìjíríà ń sìn kíyàn lọ ra super glue tó pọ̀ àbí aradite glue àbí gorilla glue kíyàn fi lẹ orí ẹ̀ kó fi lẹ̀ mọ́ ọrùn ẹ̀ ká tẹ̀ wá níjọba ò ṣe dáadáa ìjọba ń fìyà jẹ aráàlú ṣé bí ti górígórí bí gọ́rùngọ́rùn ni owó èèyàn ó dẹ̀ gé orí ọmọ èèyàn ẹgbẹ́ ẹ̀ kí ló fẹ́ fi ṣe fẹ́ fi fọ́kọ̀ mu àbẹ́ ẹ̀wà gbà mí ni ẹ gbà mí lọ́wọ́ ọmọ Yorùbá Rasaki amòṣùà Rasaki gọ̀ǹgọ̀ṣú tó kò bí i gbogbo ọmọ Yorùbá ni gọ̀ǹgọ̀ṣú òdìdarí afọ́fun gbé mu January 16 2023 ọdún tuntun tó bọ́ sí ara ayé ò gbádùn Nàìjíríà àwọn òkú tó ti kú ẹ jẹ́ kí wọ́n tún rí fi lélẹ̀ wọ́n tó kú bá ti kú o ó lọ fara nísinmi ni o òkú tó kú o Ọlọ́run ṣe kú rest in peace òkú Nàìjíríà wọ́n rest in peace sí ni kò wá àtàyé èèyàn rest in peace láyé àwọn tó tún kú náà ẹ tún yọ pààtì wọn Rasaki eléri ibú ni ọ́ eléri ibú ni ọ́ tó bá wá jẹ́ eléri ibú ni wàá kó odidi orí èèyàn mẹ́ta dání odidi orí èèyàn mẹ́ta kí ló fẹ́ fi ṣe lọ́dún tuntun ìwọ náà fẹ́ lo bẹ́ǹsì o fẹ́ lo Ferrari o fẹ́ lo limousine àìnítẹ̀lọ́rùn ló ń ṣe ẹ wá gbà mí lọ́wọ́ irọ́ burúkú àgbákò irọ́ àwọn kẹ̀ǹkẹ́ gíláàrí tirọ́ tí wèrè yìí ń pa orí èèyàn ibo ló ti rí orí nínú gọ́tà wèrè ń ṣí ẹni wọ́n á bèrè rẹ ayé ẹ ti bàjẹ́ náà ni ayé ẹrún náà ni kò ní ìdíkan sọ fún ẹ kò dẹ̀ ní ìdíkan sọ fún apá ayé ẹ ti hun ká tó mọ̀ pé ayé ẹ ti fọ́ can you imagine ẹ bá mi listen sí ọ̀rọ̀ yẹn dáadáa o ẹ bá mi fi òye gbé ọ̀rọ̀ yẹn o n tẹ́ bá wá rí nínú ọ̀rọ̀ tó sọ yẹn bá mi kọ sí comment section Rasaki burúkú oníwà àgbákò oní ìwọ tó níbẹ̀ wáyé ọjọ́ mi ìwọ ló ní orí yẹn inú kọ́tà ló ti rí lódìdí orí èèyàn mẹ́ta nínú kọ́tà tí ń wu orí èèyàn jẹ́ ike àkúfọ́ àbó jẹ́ ìgò àkúfọ́ àbó jẹ́ yẹ̀pẹ̀ ó jẹ́ omi tá máa ń rí inú gọ́tà náà olùkàn rí nínú gọ́tà ni nítorí tí orí èèyàn useless dé Nàìjíríà ni o can just walk on the road and pick up woman's call orí èèyàn kò kàn dédé pick her up ní títì ó tún wá ní òun lò fún tara ẹ̀ ṣọpọlágbà kò rọ ni ẹ ara ẹ̀ wo ló ń lò fún báwo ni wọ́n ṣe máa fi tó máa gé orí tiẹ̀ náà kí ẹ̀kan gé orí tiẹ̀ kó ló fẹ́ lò fún ara wọn òjáde onílé bo tiẹ̀ lẹ́yìn ẹni ibi tí ń pọnmọ́ rí balùwẹ̀ ni ẹ máa gbọ́rọ̀ lẹ́nu Rasaki n tẹ́ bá rí sírọ́ tó pa ẹ bá mi fi sí comment section bí yóò bóyá mùsùlùmí ní gbogbo wa gọ̀ǹgọ̀ṣú èdìdàrẹ́ ló pè wá ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá you are a disgrace tóyún mi ò bá dúró lára olúwẹ̀ èèyàn onímọ̀ pé orí lára lọ́lọ́run ṣe fún un ṣé ìyá ẹ̀ lè náà wọ́n sí pò ló ń bí ẹ báyìí àgbákò ọmọ Ọlọ́run jẹ́ kí mi àti bá wọn bí amòṣùà ọmọ gẹ́rẹ́gẹ́rẹ́ ọmọ gọ́rùngọ́rùn kí ló dé kí ló lè tẹ́lẹ̀
orí àtọrun náà ni. Ẹ bá ti rìn Nàìjíríà sí kó máa dorí ẹ̀ mú ní o. Lórí ẹ̀ mú o, ìdá ń jò wèrè, ìdá tí ń jò wèrè Nàìjíríà ń sìn. Kí lórí kó di orí ẹ̀ mú ni, kí wọ́n dorí ẹ̀ mú sánsánsán ni. Ẹni bí. Ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Máa fi sí comment section. Tó ti máa sọ̀rọ̀ wèrè látẹ̀ní dọ̀la. Wàhálà àní sọ́tán. Àwọn òṣùwà. Kọ́ ṣì síwájú. Wo. Yẹ kí ìjọba kó fi mú ẹ dán orin ni. Àbí kán bẹ̀wọ̀ náà lórí. Kán lò fún nǹkan mi. Ẹni bí. Ara yóò gbádùn ẹ̀ tún jẹ́ kó ṣì lọ. Ẹ gbọ́rọ̀ lẹ́nu wèrè, ẹ gbọ́rọ̀ lẹ́nu. We are just hello. We are using it as our defense. Let me just. Remove your hand from your eye. Remove what he's doing now. No problem. He's not putting you. You are putting me in, please now. Please. Okay. Don't worry. Please now. Okay. Remove that your cap. We can pull your shirt. We're not a rough person. We have already roughed me already. We're never rough you. Yeah. If you want me to rough you, they will rough you. If you want me to cast me. Oh yeah. Remove. Hello. Listen to him. Just calm Listen. down. Calm down. We're not putting anything. Hello. Okay. Listen. Oh, Come on. God me. Come. If you do rubbish, I rubbish you. We're not the rubbish person. No, let us No. I go fire let your us leg. rubbish you. We'll rubbish you. No. If you do rubbish, now I go fire your leg. Listen to me. Today, 16th January 2023, during our course of stop and search, where we stop this young man here. What is your name? What is your name? Razak. Kí ni orúkọ bàbá yín? My daddy has dead. See what is happening now. Kí orúkọ bàbá yín? My daddy has dead. Okay, your daddy is dead. Now, where are you coming from this afternoon? And where are you going to? Talk to me. You have already spoiled me. So you don't want to talk to us? I'm talking to you. You don't want to talk? Where do you get this dry scum from? Inside quarter. Inside quarter. I saw it this morning. Nothing. Inside quarter. This morning. This morning. I just saw it. Where? Morning. Where? At your boss side. At your boss side. You get this scum. So where are you taking them to? Three dry scores. My life has spoiled. My life has spoiled. So you don't want to talk to us? I'm talking to you. Where are you taking them to? I didn't take anything. It's for myself. I didn't take it to anywhere. What are you using them for? I'm using it for my personal something. Do you know that being found with human dry score is an offense? Do you know? Hearing you, yes, it's an offense. Now, since you don't want to talk to us, I want to put it to you straight that you have committed an offense of unlawful possession of human dry score. I've already